nítorí pé ọ̀pọ̀ ìṣòro ni mo ti bá pàdé láàrin aginjù yìí ọkàn mi rẹ̀wẹ̀sì ó sì sú mi láti tẹ̀síwájú. Kristẹni, kí ni ó fà á tí ìrẹ̀wẹ̀sì fi bá ọkàn rẹ̀? ó ṣeun ìwọ olùtùnú. àwọn ẹlẹgbẹ́ mi tí a jọ jáde kúrò ní ìlú asán tí a bẹ̀rẹ̀ ìrìn àjò sí ìlú ọba ọ̀run, ṣùgbọ́n nígbà tí a dé ìkóríta ìrújú àti ẹ̀rù, wọ́n pinnu láti padà sẹ́yìn. wọ́n sì ṣe bẹ́ẹ̀, ó sì wá kù èmi àti ìmọ́lẹ̀ àti idà tí a ti fi fún mi ní àtètèkọ́ṣe ilé ọwọ́ mi. ṣùgbọ́n láàrin aginjù tí mo wà gangan yìí, ọ̀pọ̀ ìpọ́njú ni mo ń dojúkọ. onírúurú ẹranko olóró ni mo bá pàdé tí wọ́n sì gbìyànjú láti pa mí jẹ, ṣùgbọ́n nípa idà àti ìmọ́lẹ̀ tí ó ń bẹ lọ́wọ́ mi, mo sì ṣẹ́gun wọn. lẹ́yìn èyí ni mo ní kí n sinmi díẹ̀ kí n tó tẹ̀síwájú, nítorí mo rí i wípé ìkóríta yìí tutù ó sì dára lójú. Kristẹni, ìhín yìí kì í ṣe bíi tìmí rẹ̀, ó kàn tutù lásán ni. aginjù tí ń gbé àwọn akọni mi mì. Kristẹni, rọ́jú rọ́jú, díẹ̀ ló kù, tẹ̀síwájú, ó fẹ́rẹ̀ẹ́ dé ìlú ọba ọ̀run náà. Sátánì kò sinmi, onígbàgbọ́ ń sinmi. Sátánì kò sinmi, Kristẹni ló ń sinmi. Onígbàgbọ́ ò ẹ̀dí àmúrẹ̀, ọ̀tá wa kò tí ì sinmi. Bógun bá ń gbóná girigiri ò ẹ̀gbọ́n, àwọn ọmọ ogun ayé wọn kò jẹ́ dábàá àti sinmi ò rárá ni, torí wọ́n ti mọ̀ wípé ewu ńlá ni àwọn tó bá tirẹ̀ lákòókò yí ara mi, tí wọ́n bá lọ fẹ̀yìntì tí wọ́n ń sinmi o, àìròtẹ́lẹ̀ lọ́tà ń dún lọ rí wọn. èyí wá mú mi rántí wòlíì kékeré nínú bíbélì, níṣẹ̀lẹ̀ yìí ti ṣẹlẹ̀. ó sinmi lákòókò tí kò yẹ kó sinmi ni. níbẹ̀ ni wòlíì àgbà